aláàánú tí wọ́n mọ̀ wọ́n sí ẹ̀ náà mọ̀ wọ́n sí ẹnì kan ò ní wà kó má níbi tó kù sí náà nígbà tí èèyàn sọ lọ́hùn téèyàn dẹ́ ń sànú bí mọ́mú sàlọ́ sálá so tí ìmọ̀ sọ kínní kan lọ́dọ̀ àwọn ọmọọṣẹ́ ẹlòmíì tó dàbí kó lọ gbé ọ̀dọ̀ èèyàn sìn ọ̀pọ̀lọpọ̀ tó bá wà lọ́dọ̀ ọ̀gá kan ṣe understand tó bá kó lọ́dọ̀ ọ̀gá yẹn bóyá wọ́n hàn tàbá kù no matter èyí tí ọ̀gá yẹn rí kó ṣe nígbà tó wà ń bẹ̀ ara training ni kọ́gá yẹn fún ẹ punishment ara training ni kọ́gá yẹn kó threaten ara training ni ẹlòmíì tó ń bá ti á kó lọ́dọ̀ ọ̀gá yẹn tán wọn à ní sọ̀rọ̀ ọ̀gá wọn ní dáadáa mọ́ èmi ń sọ ti Gbenga Adeboye dáadáa tí àlùkìyámà máa fi dé ni ṣe understand gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tí n bá ní kí n máa ṣí báyìí ṣe máa sọ pé kò sí bẹ́ẹ̀ tí wọ́n ti ṣẹ̀ mí no èmi ò ní wo bẹ̀ yẹn ìdẹ́ mi ń jèrè látara wọn tí mo fi jẹ́ èèyàn lénìí so o lè mí wò òdìdókàn mi pé bóyá aláyé dẹ̀ ṣe báyìí fún gbàgbà mi lè gbàgbà ó ṣe báyìí kémi náà ṣe kí kémi náà lè dúró déédéé ni so mo dẹ̀ dúró déédéé lénìí alhamdulilayi rabbil alamin. orúkọ mi ni ààrẹ ambassadọ Abíọ́dún Adéoyè tí gbogbo ayé mọ̀ sí afẹ́fẹ́ ọ̀rọ̀. ọ̀kan gbòógì nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórílẹ̀-èdè ní ẹ̀dọ̀ lára àwọn tí tábàǹkà àwọn tó ti dúpẹ́ ìdíṣẹ́ yìí tó dẹ̀ làmìlaka wọn lè kúrò mẹ́ láíláí oṣù ló pé 20 years tí olóògbé Gbenga Adeboye jáde láyé kí lẹ fẹ́ sọ nípa olóògbé lóyìn ẹ̀wọ̀n ni wọ́n jẹ́ ti ẹ̀ bá wọn lùgbà. olóògbé Gbenga Adeboye orúkọ tí èèyàn gbọ́dọ̀ pè téèyàn wọn máa kan sára ni torí pé Ọlọ́run jẹ́ kí n ní àǹfààní láti bá wọn lùgbà nígbà tí wọ́n wà láyé ohun àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ torí pé kò sí ẹni tí ó lògbà pẹ̀lú Gbenga Adeboye tí ò ní rí nǹkan sọ nípa ẹ̀ nígbà yẹn tí fóònù kọ́kọ́ dé Econet ló kọ́ dé nígbà yẹn mo kàn lọ bọ́ ọ̀gá pé mo ní ọ̀gá mo fẹ́ ra fóònù owó mi ò dẹ̀ tí mo fẹ́ ra fóònù fẹ́ mo ní Econet ni ní àkódà kò tó bá ti dọ̀la wá mi lọ́fíìsì Gbenga Adeboye ra fóònù tuntun ìgbà yẹn wọn kì í ta síìmù àbí fóònù lọ́kọ́ wọn máa ń ta gbogbo ẹ̀ papọ̀ ni ó dẹ̀ gbé fóònù fún mi pé mo kọ́kọ́ lo fóònù láyé Gbenga Adeboye ló rà fún mi ó jẹ́ ẹnìkan tí mi lè gbàgbé torí tá a bá ti ń sọ̀rọ̀ pé ọ̀gá rẹ̀ ẹni téèyàn lè tọ́ka sí gẹ́gẹ́ bí ọ̀gá gidi gẹ́gẹ́ bí àwòkọ́ṣe dáadáa ni àmọ́yé àwọn nǹkan ni ó ti pàdánù láì rí Gbenga Adeboye torí pé nínú ìṣesí ẹ̀ a máa ń rí ọ̀rọ̀ sọ nínú ìṣe ẹ̀ a máa ń rí nǹkan yọ ń bẹ̀ kò sí bí Gbenga Adeboye ṣe máa wà láàrin yín tẹ́ẹ̀ní rí ẹ̀kọ́ kan àbí kejì kọ́ lára àwọn ọ̀rọ̀ àbí ìṣesí tó bá ń ṣe ń bẹ̀ so ìdí rèé ẹni tó bá Gbenga Adeboye lò bá mọ̀ pé àpàdánù kankan oṣù yìí ló pé ogún ọdún tí wọ́n ti jọ́lọ́run pé lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn lè máa rò pé ogún ọdún báyìí ṣùgbọ́n gbogbo ọdún tí wọ́n ti kú làwọn máa ń rántí wọn kódà ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn gan máa ń rántí tá a máa ń ṣàjọyọ̀ lórí rédíò pé ẹni báyìí ká ló wà láyé iye ọdún báyìí ni ò bá pé bá ṣe máa ń ṣe lọ́dọọdún yẹn kó tó di ọdún yìí ó kàn wá jẹ́ pé ọdún yìí ló jẹ́ 20 years tó olóògbé Gbenga Adeboye tí wọ́n ti sílẹ̀ bọ̀rọ̀ àkọ́lọ́wọ́n bá mi kó bá mi fi ọ̀run kẹ́ wọn ẹ̀yìn tán fi sílẹ̀ kó má bàjẹ́ wá tún ọjọ́ kan náà pé lè dùnmọ̀ Ọlọ́run jẹ́ kó dáa àwòkọ́ṣe dáadáa ni Gbenga Adeboye olóògbé àwòkọ́ṣe dáadáa tí à ń rí nǹkan mú lára ẹ̀ tí à ń rí ọ̀rọ̀ mú lára ọ̀rọ̀ tó bá sọ tí à ń rí ìṣesí dáadáa lára ìṣesí tó bá ṣe ni sòtórí ẹ̀ à lè gbàgbé Gbenga Adeboye o èèyàn pàtàkì ní láàrin wa títí dọ̀rọ̀ aláṣẹ máa rántí ẹ̀ wípé àpàdánù akọni kan tó lọ láàrin wa ní ẹnujọ́ mẹ́ta yìí àwọn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tó jẹ́ pòmótà Gbenga Adeboye tí bàbá wa Alhaji Ọ̀tọ̀lówó bàbá ọmọ tí wọ́n ṣíwájú wọn àti open platform kan tí gbogbo àwọn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ àmì àti àwọn ìkan tí wọ́n wà ń bẹ̀ láti fi ṣe àjọyọ̀ ogún ọdún ṣùgbọ́n ó bá ṣe ń lọ àwọn èèyàn náà máa gbọ́ lágbára Ọlọ́run àwa náà gbàgbé a sì rántí pé ọ̀gá wa èèyàn pàtàkì tí a gbọ́dọ̀ máa rántí ni. ẹ ṣe gbọ́dọ̀ àkúnlóṣù Ramadan Ọlọ́run ní dùn aládàá ẹ bá dárúkọ wa yín fún àwọn tó ń wọ̀. orúkọ mi ni ààrẹ Táyọ̀ Àmọ̀bíyá fọ̀rọ̀ títí ìdàgbọ̀n ọ̀pọ̀lọpọ̀ IGFM 106.5. bàbá ó ti pé oṣù ló pé ogún ọdún tí olóògbé Gbenga Adeboye jáde láyé gẹ́gẹ́ bí ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tó lámìlaka kí lẹ fẹ́ sọ nípa 20 years after Gbenga Adeboye. àkọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run náà ṣáájú ohun gbogbo ká dúpẹ́ fọ́lọ́run kí Ọlọ́run bá láńdọ̀ bá tẹ̀ sí afẹ́fẹ́ nìyẹn gbogbo àwọn kan tí olóògbé Gbenga Adeboye fi sílẹ̀ kó mọ́ bàjẹ́ àwọn tó tún kù láyé náà Ọlọ́run bá láńdọ̀ dá wọn sí Ọlọ́run jẹ́ kẹ́mi tí wọ́n náà gùn kó mọ́ gbùngbùn ìyà. Gbenga Adeboye ó gbìyànjú nígbà ayé ẹ̀ ó ṣe tó lè ṣe ó dẹ̀ kó ó dẹ̀ fàyàn lọ́wọ́ sókè èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀rẹ́ ẹ̀ ni mo jẹ́ kí a mọ́ tó ń sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ lájọ jẹ́ so gbogbo tó fi wà ní airport tó fi lọ ṣe program Radio Lagos ògbà tó fi ń ṣe fún wọn tọ́tì dé o kankan oríṣiríṣi
now Sodipo lájọ wà ní pápá safari Agége Sodipo street lájọ wà gbogbo àwọn èmi ló ní mo bó ran bìtù so àjọ ṣe gan ó gbàgbọ́ dẹ̀ ṣe wà ó ti máa ń sọ gan pé mi gan fúnra ara mi pé mo sì máa sọ̀rọ̀ jẹun ni pé kì í ṣe iṣẹ́ télọ̀ yẹn. ìdí kìí ṣe ìsọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́tì mọ̀ wọ́n. ìdí sọ̀rọ̀sọ̀rọ̀ kan lèmi ti mọ Gbenga Adeboye èmi Gbenga Adeboye ti mọra ti pẹ́ kódà àwọn tó fi máa wọn ẹ̀rẹ̀kẹ́ alájẹjù àwọn méjèèjì so yẹn ti fi Timothy Agboola àti kejì ẹ̀ so gbogbo wọn yẹn gbogbo wa ti mọra ti pẹ́ àbí òye ń sìn so gbogbo gbà yẹn alówó ńlé ó tún bá lówó ńlé ní lẹ́wọ̀nà ìmọ̀ọ́mọ̀ òjòkú ní pápá ìsàfàmbẹ́ náà so àti mọra for long so télọ̀ lèmi ń ṣe tí má dẹ̀ ní tí má rí pé mo máa ń play music náà mo play music dáadáa jùjú mo play music pẹ̀lú àwọn popular musician dáadáa from champion Pio champion Pio Ṣẹ́gun Adéwálé Dayọ̀ Kújọ́rẹ́ Abawa King Sunny Adé mo play pẹ̀lú gbogbo wọn Bọ́ba Aládéníyì mo play pẹ̀lú wọn so tí n bá rí pa níṣò mo máa ń pe Gbenga kó wá tiẹ̀ lọ sọ̀rọ̀ níbẹ̀ ẹ ti understand so àwa á fún wọn ní àwọn ẹ̀fẹ̀ àròjù oríṣiríṣi agbowó ó bá lọ àti torí mi mo máa ń gbà mí èmi ni wọ́n á fún microphone tèmi kàn máa sọ̀rọ̀ ẹni tó ní ijó sókàn so yé sì ṣùgbọ́n nígbà máa ti sọ wọn bá mi ò kéwì mi ò sẹ́sì ṣùgbọ́n bá kàn ti sọ wọn bá sí nígbà máa rí i pé àwọn olówó kan mọ́ wà nílẹ̀ tó jẹ́ pé ẹni lè mọ́ sọ fún Gbenga bó ṣe ń wá nìyẹn so kó tó di kó ṣe rẹ́kọ̀dù. so àwọn náà encourage láti di sọ̀rọ̀sọ̀rọ̀. olóò encourage mi pé èmi náà dẹ̀ máa lọ ṣe MC fáwọn tailor. àwọn tailor àwọn adjust máa ń ṣe freedom ọmọ àwọn carpenter àwọn barbing everybody àwọn welder wọ́n máa ń pè mí náà lọ MC tí n bá dé àwọn ọtí nǹkan kan tá a bá tún kó bọ̀ máa tí Gbenga bá ti dé láti àbọ̀ máa tún sọ fún pé nǹkan tèmi náà tún látúnjọ jókòó tì látún ṣe fàájì kó tó lọ n kò yá ló ṣẹ̀ lọ gẹ̀ẹ́tì ilé sáwọn òjòdú nǹkan so bí mo ṣàgbàládùn àsìkò pé kọ́lọ́ọ̀bá láǹjù lọ kó tẹ sáfẹ́fẹ́ rere gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn tó fi sílẹ̀ náà kó lọ́n jẹ́ kẹ́mi àwọn tó kù náà kó gùn kó lọ́n dẹ̀ dán ọmọ ẹ̀ sí lágbára lọ́wọ́ Ọlọ́run àwa tá a wà láyé náà kọ́lọ́ọ̀bá láǹjù mọ́ ti kànjú pa wá báyìí o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.